Ìta La Wa o. Ẹ káalẹ́ o. Iná lẹ̀ ń wò wọ̀nyí o. Ẹ káalẹ́ o. Ìròyìn ní yàjóyàjó la mú wá fún wa lálẹ́ yìí o. A mú ìròyìn ní yàjóyàjó wá fún wa. A kú dédé àsìkò yìí o. Gbogbo ilé ń kọ́ o. Ẹ káàbọ̀ sórí ètò wa o. Lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá ni o. Kélédùmarè kó ṣàánú fún wa. Kí ètò ààbò kó lè wà nínú ìlú wa o. À ń kí wa ní orí ìkànnì wípé ẹ káalẹ́ o. Àṣàkẹ́ TV News, Àṣàkẹ́ TV Show, ibẹ̀ la ti ń kí wa yìí o. Ní gbogbo ìlú ṣe rí. Lọ́la ní ká fi hàn wá. Bí ìlú ṣe máa ń rí ní alẹ́, ní ọwọ́ alẹ́, bí iná ṣe máa ń wà ní gbogbo inú ìlú. Ara àwọn kan tá à ń bá àwọn adarí wa sọ lélẹ̀ pé bó ṣe yẹ kí gbogbo ìlú ṣe wà lélẹ̀. Ṣé ti ń rí bẹ́ẹ̀ yẹn? Èmi ló wà ń bí o. Àṣàkẹ́ ló wà ń bí o. Ẹ káalẹ́ o. A kú dédé àsìkò yìí o. Ẹ̀yin ènìyàn wa. Àṣàkẹ́ ló wà ń bẹ̀ o. A ní ká fi agbègbè hàn wá bó ṣe máa ń rí ní ọwọ́ alẹ́. Ní alẹ́ níbi tí aago lù dé, mo máa ń sọ fún wa wípé àwọn ọmọ wọn ì máa gbá bọ́ọ̀lù rèé tí àwọn ọmọ ń gbá tí ilẹ̀ dẹ̀ ti ṣú. Ṣé ti rí àwọn ọmọ nìyẹn ní inú fíìdì tí wọ́n ṣe fún àwọn ọmọ ní. Ṣé ti rí bọ́ọ̀lù ni wọ́n ń gbá yẹn ní alẹ́. Ṣé ẹ̀ ń wo bẹ́ẹ̀ yẹn? Fíìdì ní ọwọ́ alẹ́ tí wọ́n ń gbá bọ́ọ̀lù, bí wọ́n ṣe máa ń gbá bọ́ọ̀lù yẹn ní alẹ́, tó dẹ̀ jẹ́ wípé lọ́dí aago 12, aago 1 bí wọ́n ṣe máa wà ń bẹ̀ nìyẹn. Bó tẹ̀ ṣe wá bọ́ sí weekend, yọ́ tó ṣe weekend gan náà wọ́n wà ń bẹ̀, torí gbogbo wọn kì í ṣe ìgbà kan náà máa ń lọ sílé ìwé. Ẹlòmíì ò lè di ọ̀sán, wọ́n ní timetable tán fi ń lọ sílé ìwé. Ọmọ á wà ń bẹ̀ lọ di alẹ́. Bẹ́ẹ̀ ti rí fíìdì lẹ́ ń wò yẹn tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù. Wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù yẹn, ẹ ti rí wọn bẹ́ẹ̀ yẹn. Bọ́ọ̀lù ni wọ́n ń gbá yẹn o. Ṣé tí iná ò bá sí, wọ́n á lè gbá bọ́ọ̀lù yẹn. Iná ló fún wọn ní àyè láti lè jẹ́ kí wọ́n gbá bọ́ọ̀lù tí wọ́n ń gbá yẹn. Títì ní express road lẹ́ ń wò yìí. Títì express road òun lẹ́ ń wò yìí. Tẹ̀rí pé iná tó tàn kalẹ̀. Àwọn kan tí à ń sọ nìyẹn, tí a bá àwọn ènìyàn wa ń sọ, pàápàá jùlọ àwọn adarí wa, wípé tí iná bá wà nínú ìlú, á lè jẹ́ kí ètò ààbò kó wà fún àwọn ènìyàn nínú ìlú. Olúkálukú á lè rìn síbi tó wù ú. Olúkálukú á lè lọ ibi tó bá wù ú. Ẹ wo orú ìkọlù tí wọ́n ṣe ní Ọ̀yọ́ ní àárọ̀ yìí, àbí ní àárọ̀ àná, àárọ̀ àná ni, tí wọ́n lọ ṣe ìkọlù sí àwọn ilé ìwé látàrí ètò ààbò tó mẹ́hẹ, látàrí iná tí ò sí. A sọ fún wa wípé iná fúnra ra ẹ̀, ètò ààbò ní lọ́tọ̀. Àwọn ọmọ lẹ́rí tí wọ́n ń gbá bọ́ọ̀lù yẹn, wọ́n ń gbá bọ́ọ̀lù nígbà tó wù wọ́n. Àwọn ọmọ ló ń rìn lọ tó ń rìn bọ̀. Olúkálukú ní alẹ́ yìí, olúkálukú ń rìn lọ, wọ́n ń rìn bọ̀. Kò sí wípé bóyá aago 7 àwọn èèyàn ti wọlé, wọ́n ti lọ ń sùn. Kò sí ìyẹn bẹ̀ pé aago 8 àwọn èèyàn ti wọlé, wọ́n ti ń sùn. Kò sí nǹkan tó jọ. Aago tó bá wu àwọn ọmọ ni wọ́n á wọlé, ni wọ́n á sùn. Ṣé rí ọ̀gbọ́n ibi tí mo ń gbà ń lọ yìí, bó ṣe wá láti ìsàlẹ̀ yìí ló ṣe gùn lọ dé òpin àdúgbò yìí báyìí. Irú fíìdì yìí tí wọ́n ṣe fún àwọn ọmọ tó ti ń gbá bọ́ọ̀lù ó tó mẹ́ta jẹ́ pé àwọn ọmọ tó wà ní ilé tẹ̀ ń wò wọ̀nyí, àwọn ló máa wà ní ibi, àwọn ló máa lo fíìdì eléyìí tí wọ́n á fi gbá bọ́ọ̀lù. Àwọn ọmọ tó wà ní ọwọ́ ìsàlẹ̀ lọ́hùn, fíìdì titi wọn náà wà ń bẹ̀ tó ti fẹ́ fi gbá bọ́ọ̀lù. Àdúgbò kan náà ni o, àdúgbò street kan náà ni, ṣùgbọ́n àwọn ọmọ tó wà ní agbègbè ibi yìí, àwọn ló ní fíìdì eléyìí. Fíìdì tẹ̀ ń wò yìí ó lọ bí 3 tí wọ́n dẹ̀ ṣe àwọn sí, tí wọ́n ṣe nẹ́ẹ̀tì sí. Security wà ń bẹ̀. Màá fi kíọ́sì security wọn, màá fi hàn wá bẹ́ẹ̀ kó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn. Kẹ́ á máa wá wò ó ọ̀nà ní o tí ẹsẹ̀ ń gbà. Ṣé ti rí? Èmi ló wà ń bẹ̀ o. Èmi ni o. Àṣàkẹ́ ló wà ń bẹ̀ o.
ọ̀nà ní ṣẹ́tìrì ní alẹ́ express ní tẹ́ ẹ bá ń bọ̀ ẹni tó bá fẹ́ wọlé láti bí tó máa yàgbà wọ àdúgbò ẹ̀ lọ ní ṣẹ́tìrì ní alẹ́ mọ́tò ilé ń bọ̀ báyìí ó máa yà ó ti yà lọ ó ń yà lọ sí àdúgbò ẹ̀ nìyẹn ṣẹ́tìrì ó yà wọlé láti ọ̀nà express ó yà wọlé ṣẹ́rí iná ní everywhere ṣẹ́tìrì bí abẹ́rẹ́ bá bọ́ sílẹ̀ èèyàn á mu kò ṣe wípé mọ́tò wá fẹ́ yà èmi náà fẹ́ sọdá mo wá ń wo ọ̀tún mò ń wo sí ibi tí mọ́tò fẹ́ yà gbà ní ibi tí ẹsẹ̀ máa gbà ní ẹtìrì òdì kejì yẹn náà ibi tẹ́lẹ́sẹ̀ máa gbà nìyẹn bí wọ́n ṣe máa ń ṣe ọ̀nà ẹlẹ́sẹ̀ ni wọ́n ń ṣe ọ̀nà tí mọ́tò fẹ́ gbà ibi tí ẹsẹ̀ fẹ́ gbà nìyẹn ṣe bẹ́ẹ̀ ti rí ẹ̀rí n bá fẹ́ sọdá báyìí máa sọdá mò ń lọ sí òdì kejì lọ́hùn nìyẹn àdúgbò kan náà ni o bí wọ́n ṣe ṣe tí ọ̀nà wà tí àwọn ọmọ olóyin ṣeré wọ̀nyí ní aago tó lù yìí ni o àwọn ọmọ olóyin ṣeré yẹn ṣe ti rí gbogbo ibi ṣe mọ́lẹ̀ bí iná ṣe wà nìyẹn kò sí wípé bóyá ọmọ wa ń ṣeré ẹ̀rù wa ń ba ìyá ipò ọmọ òun dà àwọn ọmọ nìyẹn pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn tó ń gbá bọ́ọ̀lù àwọn ọmọ kéékèèké ni wọ́n bọ́ sí ibi táwọn náà ń gbá bọ́ọ̀lù yẹn àwọn kan wà nínú àwọn lọ́hùn tí wọ́n ń gbá bọ́ọ̀lù àwọn kan dúró síta tí wọ́n ń gbá bọ́ọ̀lù lálẹ́ kò sí wípé ẹ̀rù wa ń bà wọ́n wípé wọ́n fẹ́ jí wọn gbé ẹnìkan fẹ́ wá mú wọn kò sí ìyẹn níbẹ̀ ẹni bó kálukú á máa lọ kálukú á máa bọ̀ ni kò sí wípé ẹ̀rù ń bà ẹ́ security ó wà ní everywhere kò sí wípé ẹ̀rù ń bà ẹ́ ìdí tí a fi ń sọ nìyẹn wípé tí ètò ààbò bá wà ọkàn oníkálukú máa balẹ̀ kò sí ẹni tó máa bẹ̀rù wípé ẹnìkan fẹ́ jí òun gbé aago ti lù kí laago lù aago méjì ẹ lè jáde èèyàn lè jáde nínú ilé ẹ̀ ní aago méjì kó ní òun ṣe fẹ́ máa lọ sí ìgboro wàá rí tẹ́kisí ó jẹ́ tẹ́kisí ló fẹ́ mú ni wàá rí kò sí nǹkan tó ń jẹ́ ọ̀kadà àwọn tẹ́ bá rí tó gun machine àwọn fúnra wọn ló ní wọn ò fi ọ̀kadà ṣe transport níbí tẹ́kisí tàbí kó lọ mú public bus àbí kó lọ wọ electric bus àbí kó lọ wọ train àbí kó lọ wọ tram oríṣiríṣi àwọn means of transportation ló wà ní ìrọ̀rùn ló dẹ̀ bá dé àwọn èèyàn ló ń rìn lọ tọkọ-tìyàwó pẹ̀lú ọmọ wọn olúkálùkù ń rìn lọ tí wọ́n ń stroll pẹ̀lú ọmọ wọn ní alẹ́ ẹjọ́ ní ọ̀dọ̀ títí wa ṣé èèyàn lè jáde ní ìwòyí kò di ọmọ kékeré lọ́wọ́ mú báyìí kò ní òun stroll bó ló ń stroll lọ ṣe é ti rí pé iná fúnrara ẹ̀ ètò ààbò ní lọ́tọ̀ àwọn nǹkan tó yẹ kí adarí wa tó yẹ kí wọ́n ṣe nìyẹn láti lè jẹ́ kí ọkàn ará ìlú kó balẹ̀ kí olúkálukú lè ní ìfọ̀kànbalẹ̀ nínú ìlú ẹ wo bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé lọ́tún lósì lójoojúmọ́ ẹ wo orú àwọn ọmọ kéékèèké tí wọ́n wọ inú ọgbà ilé wọn tí wọ́n kó wọn lọ yẹn báyìí inú igbó ni wọ́n wà báyìí ọmọ kékeré irú àwọn ẹgbẹ́ wọn ni wọ̀nyí tí wọ́n ń gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn ìjọba ló ṣe o garden lẹ́ ń wò yìí o tó yẹ pé ọ̀sán ẹ máa bá àwọn òṣìṣẹ́ níbẹ̀ wọ́n ti wẹ̀tì ẹ̀ darí pé ẹ bá wò ẹ́ rí i pé ilẹ̀ ó tutù wọ́n ti wẹ̀tì ẹ̀ darí bó ṣe wà yẹn ní ọwọ́ ìrọ̀lẹ́ tó yẹ pé system tó dẹ̀ fi ń wẹ̀tì ẹ̀ wọ́n ti ṣe síbẹ̀ machine ni kì í ṣe pé wọ́n fẹ́ gbé ike sẹ́yìn wọ́n wá gbé páìpù sọ́wọ́ wọn máa wá fi ó níbi tí wọ́n ti lọ ṣí páìpù yẹn tó bá ti ṣí wọ́n máa wẹ̀tì àwọn fúláwà yẹn fún rárá ẹ̀ irú ẹgbẹ́ àwọn ọmọ tí wọ́n jí gbé nìwọ̀nyí báyìí ní ọ̀dọ̀ títí wa àwọn ló ń sá kiri yìí tí wọ́n ṣeré mọ́tò ọlọ́pàá nìyẹn lọ́ọ̀kan mọ́tò ọlọ́pàá ló ń lọ títì yìí torútorú ni mọ́tò ọlọ́pàá fi máa ń rìn máṣíìnì wọn gan wọ́n máa fi ń rìn tí wọ́n á máa rìn kò sí aago tí ọlọ́pàá ò kì í rìn àwọn èèyàn àwọn ọmọ nìyẹn tẹ́rí wọn tó ń gbá bọ́ọ̀lù bó ṣe yẹ kí àwọn ọmọ títí wa náà bó ṣe yẹ kí àwọn náà máa ṣeré kiri nìyẹn lálẹ́ ṣebí nígbà kan bá ṣe máa ń ṣeré òṣùpá nìyẹn ẹkùn mẹ́ran bójúbójú o ṣé irú yẹn wá wà bá ẹjọ́ báwo ni ilẹ̀ wa ṣe ń rí ṣé à ń padà sẹ́yìn ni àbí kí ló ń ṣẹlẹ̀ ṣáà tẹ̀ padà sẹ́yìn ni tẹ́gbọ́n wọn tẹ̀ padà sẹ́yìn sáyé àtijọ́ kò ṣebí kò bá dáa ṣebí láyé àtijọ́ ìwòyí òṣùpá máa ń tàn táwọn ọmọ á jókòó síta tí wọ́n á dẹ̀ máa ṣeré a máa ṣe ẹkùn mẹ́ran aago 12 àwọn ọmọ ìwà lórí pẹ́símẹ́ǹtì àwa wọ̀nyí gan ìwà lórí pẹ́símẹ́ǹtì à ń ṣeré bójúbójú ó tá a máa sá kiri ta ló lè dánrú ẹ̀ wò mọ́ ní ilẹ̀ Yorùbá lẹ́nu kò sí ẹ̀wò títì lẹ́ ń wò bá abẹ́rẹ́ bá bọ́ńlẹ̀ wá rí òun rèé ó ní tí òjò bá rọ̀ mo máa fi ń hàn wá ojú asẹ́ ní wọ́n ṣe máa ń ṣe gọ́tà ojú asẹ́ lẹ́ ń wò yẹn
tó jẹ́ pé tí òjò bá rọ̀ inú asẹ́ yẹn ò nìyẹn òjò ò lè rọ̀ kẹ́ ẹ rí traces nílẹ̀ pé òjò rọ̀ after 2 minutes pé wá rí omi wá dágúró sí gbogbo àdúgbò rárá gọ́tà lẹ́ ń wò yẹn asẹ́ ni ibẹ̀ lomi máa gbà kọjá ìdọ̀tí ò ní lè wọ inú ẹ̀ pé gọ́tà wá dí ẹ lè máa rìn lọ kẹ́ fojú rí gọ́tà tí bá ti ṣe fídíò mi mo máa ń ṣe àlàyé lójoojúmọ́ ẹ lè rìn lọ kẹ́ wá sọ pé ẹ rí gọ́tà ẹ ní rí lójú gọ́tà dẹ̀ ní kì í ṣe pé ẹ máa wá rí àwọn èèyàn á máa wá gbé pákólé lórí á máa wá gbabẹ̀ sọdá wọ́n máa ń ṣe mọ́lẹ̀ ní underground ní gbogbo nǹkan wọn tó bá kọ́ ilé iná tẹ̀ ń wò yìí kò sí wáyà iná ní yàrá ẹni kankan ẹ lè rí wáyà iná gbogbo ẹ̀ wọ́n ti síìlì ẹ̀ papọ̀ underground omi tó wọnú yàrá yín ẹ lè rí traces ẹ̀ iná ẹ lè rí traces ẹ̀ gbogbo nǹkan wọn underground ni ibẹ̀ ti rí àwọn tó ń lọ yẹn báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jáde lọ ní tiwọn ni àwọn tó ń gbé mọ́tò ń jáde ní àdúgbò yẹn báyìí wọ́n ṣẹ̀ ń jáde lọ ní tiwọn ṣẹ̀ ń stroll lọ ní ìta lọ club ìta lọ oríṣiríṣi ìta lọ sí supermarket weekend wọ́n ṣẹ̀ ń lọ ni bó ṣe yẹ kí àdúgbò títí wa bó ṣe yẹ kí ìlú títí wa náà bó ṣe yẹ kó rí lélẹ̀ kí ètò ààbò wà kí ọkàn olúkálùkù balẹ̀ ní alẹ́ lẹ̀ ń wò yìí ṣe bẹ́ẹ̀ rí kóòṣì wọn ló ń fọn fèrè yẹn wọ́n ń gbá bọ́ọ̀lù kì í ṣe pé bí wọ́n ní máàṣì o ojoojúmọ́ wọ́n ṣe máa ń gbá bọ́ọ̀lù nìyẹn ní everyday àwọn ọmọ bá ti school dé àwọn ló ní bí tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù àwọn ló ní tí àwọn èèyàn á dẹ̀ wá máa wá wò wọ́n àwọn lẹ̀ ń wò yẹn tó ń gbá bọ́ọ̀lù lálẹ́ kì í ṣe pé bóyá wọ́n ní máàṣì pé no pé táwọn ọmọ ti ń ṣeré ni wọ́n ṣe síbẹ̀ ìṣeré àwọn ọmọ ni tó yẹ pé tó ti ń gbá bọ́ọ̀lù ibi tí oríṣiríṣi àwọn tọ́ì wà náà ó wà tí wọ́n ṣe tọ́ì síbẹ̀ ẹni tó bá gbá bọ́ọ̀lù á ṣeré pẹ̀lú tọ́ì ẹni tó bá gbá bọ́ọ̀lù á ṣeré pẹ̀lú tọ́ì àwọn ọmọ kéékèèké jangilova yẹn òun ni wọ́n ń gùn yẹn kíní jangilova tí wọ́n máa ń gùn lọ òkè yẹn òun nìyẹn òun àwọn á máa gùn tí wọn ẹni tó bá fẹ́ gbá bọ́ọ̀lù á gbá bọ́ọ̀lù ẹni tó bá rí pé òun ò gbá bọ́ọ̀lù á dẹ̀ máa ṣeré pẹ̀lú jangilova irin oríṣiríṣi basketbọ́ọ̀lù lóríṣiríṣi bó ṣe wà nìyẹn ẹ wo àdúgbò ní bí iná ṣe ń wà kì í ṣe estate o normal average people ibi tó ń gbé ibi kì í ṣe villa o villa ti wà o ilé tí ìjọba kọ́ leléyìí apartment gbogbo ilé wọ̀nyí àwọn tó gba apartment ló wà ń bẹ̀ apartment torí kálukú dẹ̀ ń gbé ìgbé ìrọ̀rùn apartment lẹ̀ ń wò wọ̀nyí àdúgbò villa ìyẹn ni ẹni tó bá kọ́ ilé fúnra ra ẹ̀ ìyẹn ni àwọn olówó wọn tó kọ́lé fúnra ra ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ilé tẹ̀ ń wò ní agbègbè wọ̀nyí ìjọba ló kọ́ wọ́n ṣe máa ń kọ́ nìyẹn apartment ní tó yẹ pé anybody ló lè wá gbà average people kì í ṣe pé bóyá ẹni tó ní owó kì í ṣàdúgbò pé àdúgbò yìí àwọn tó lówó ló ń gbé bẹ́ẹ̀ òun ni iná fi wà ń bẹ̀ òun ni ọ̀nà fi dá rárá tẹ́ ẹ bá dé villa náà nǹkan tó wà ń bí náà ló máa wà ń bẹ̀ tẹ́ ẹ bá dé àdúgbò olówó nǹkan tó wà ń bí náà ló máa wà ládùúgbò olówó àwọn equal rights ni kì í ṣe pé bóyá ọ̀dọ̀ olówó ni ọ̀nà wà ẹ lọ sí lẹ́kì àbí ẹ lọ sájà ẹ̀ irú lẹ́kì àbí àjà báyìí lẹ ti lè rí irú àwọn ibi wọ̀nyí tí wọ́n á ṣe gádì fáwọn ọmọ tí wọ́n á kun ilé wọ́n á rẹ́ ilé wọ́n á ní iná wà ń bẹ̀ torí pé àwọn wọ̀nyẹn olówó ló ń gbé bẹ̀ kò rí bẹ́ẹ̀ níbí àti ibi tí olówó ń gbé àti ibi tí tálákà ń gbé gbogbo wọn ló máa ní iná gbogbo wọn ló máa rí iná lò gbogbo wọn ní ọ̀nà wọn máa da kò sí pé kinní kan ló ń jẹ wọ́n níyà the same life náà ló kálukú máa live ó rẹ̀ pé olówó ò ní gbé ní bóyá olówó kò ní wá bá wọn gbé ní àpátímẹ́ǹtì tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń wò yẹn báyìí àpátímẹ́ǹtì láti ìsàlẹ̀ number 1 number 2 lẹ́pẹ́ 24 rooms ni bó ṣe máa ń wà yìí olówó tó lówó ẹ̀ ó lè lọ kọ́ villa titi ẹ̀ síbì kan ẹ̀pọ̀ olówó ò fẹ́ ariwo ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n kì í wá ṣe wípé olówó ń lo iná ẹni tó lọ rent apartment náà kò ní rí iná lò rárá the same thing the same life the same àǹfààní kan náà ni olúkálukú máa jẹ àǹfààní òní tí bá fẹ́ jókòó máa jókòó rìn sí garden òní ìyá kan nìyẹn tó jókòó lọ́ọ̀kan ẹni tó bá mú ọmọ wa tó wá ṣeré ìyá nìyẹn òun náà wá ṣeré á jókòó àwa gbatẹ́gùn àbádẹ́ gbatẹ́gùn tọ̀ èmi náà ti jókòó ẹ ti rí bá gbatẹ́gùn tán wàá dìde kò sí wípé bóyá
ibo ló ti wá, ó yá wàá san owó kó tó lè wọ gádìn wá, kò sí irú ẹ̀. Ó ń kọjá, ó fẹ́ rìláàsì, ó rẹ̀ ẹ́, òun nìyẹn, wàá jókòó, ìwọ àtọ̀rẹ́ ẹ̀ ń lọ, bóyá ẹ ti rìn, ẹ̀ ń stroll, wàá jókòó, ìsẹ́ni tó fẹ́ bèèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó fi jókòó síbẹ̀ yẹn, ó yá wàá san owó ilẹ̀ àbí wàá san owó géètì kó tó wọlé, kò sí yẹn bẹ́ẹ̀, ṣe bẹ́ẹ̀ ti rí. Alẹ́ la wà yìí o, alẹ́ dẹ́rìn láti bí lọ dé òpin ìlú yìí, bí ṣe rí iná ní àdúgbò míì tẹ́ fẹ́ lọ kàn ló ṣe fẹ́ rí. Wọ́n jẹ́ pé bíbá tó bá jáde ní alẹ́, tó bá jẹ́ pé àlejò ní ẹ́ tó tí gbé tó ṣẹ̀ṣẹ̀ dénú ìlú yìí, tó bá jáde ní alẹ́, o ò lè dá ibi tó ti ń bọ̀ mọ̀, because the same look tẹ́ bá dé àdúgbò bòmí náà, bí wọ́n ṣe irú garden yìí náà ẹ ti bá ń bẹ̀ táwọn ọmọdé ń gbá bọ́ọ̀lù náà báyìí. So wọ́n tó bá wá ṣẹ̀ṣẹ̀ dé tó wá pé ṣe bí ni mo ti kúrò lẹ́ẹ̀kan, àdúgbò mi ló ti dé o, tó ò ní mọ̀ pé o ti dá àdúgbò mi, because the same look náà ni wàá bá ń bẹ̀. Àyàfi tó bá fojú sí ibi tó gbà wọlé, bóyá báǹkì kan ló wà ń bẹ̀ àbí ilé ìtajà kan ló wà ń bẹ̀ tó fojú sí orúkọ ẹ̀ tó tẹjú mọ́ dáadáa wípé pẹ́ ẹgbẹ́ ilé ni mo gbà lẹ́ẹ̀kan, wọ́n ń ṣe mẹkáníìkì ń bẹ̀, ṣọ́ọ̀bù oúnjẹ kan ní kinní kan ni wọ́n kọ sí tó fi dá a mọ̀. Lálẹ́ ni o, tí kò bá ṣe bẹ́ẹ̀ ó ń tàn máa sọnù lálẹ́ torí iná máa tàn sí ẹ lójú, o ò ní dá, because the same colour náà ni, kò sí pé bóyá ẹnìkan kun ilé ẹ̀ ní green, ìwọ wá kun ilé ẹ̀ ní red, colour kan náà fi ń kun ilé, white, wọ́n á pè ní dabreda, white house. Ìṣe pé wàá wá dé ibì kan wọ́n kun ní yellow, èèkan kun tiẹ̀ ní grey, ẹnìkan kun tiẹ̀ ní brown, rárá, bákan the same height náà máa fi kọ́ ilé, kò ní ga jura, ó ti ní height ibi tó ń kọ́ dé tí wọ́n á stop ẹ̀, so gbogbo ẹ̀ máa the same lọ ni, bí wọ́n ṣe fi ètò sí nìyẹn. Wọ́n ní a kò lè fi Èkó wé Ìbàdàn, bàbá mi ọmọ Akin, mo ṣe ń rí kọ́mẹ́ǹtì yín ni, wọ́n ní a lè fi Èkó wé Ìbàdàn, àbí o, ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀. Tó dẹ̀ yẹ pé ìròyìn kan mo ṣe sọ̀rọ̀ kan lórí ètò wa lánàá pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe new agreement ní ìlú tí mo wà yìí, àwọn ìjọba wa wọ́n ṣẹ̀ tọwọ́ bọ new agreement, àwọn ló fún wọn ní gas. Mo ń tẹnumọ́ lójoojúmọ́, àwọn ló fún wọn ní gáàsì, pipeline tuntun míì tí wọ́n ti fẹ́ ṣe, agreement tí wọ́n ti fẹ́ ṣe, wọ́n ti ṣe ní 2019, ó dẹ̀ pé ó ti expire báyìí, wọ́n ṣẹ̀ wá ṣe another new agreement báyìí tó yẹ pé pipe gáàsì láti Naija wá débi ibi ló gbà lọ sí Europe. Àwọn ló ẹ wò ọ̀dọ̀ wa ni wọ́n ti fún wọn, wọ́n ti wá pìkẹ̀ láti bí lẹ́yìn ìgbà tó débi tán wọ́n wá pàṣẹ lọ sí Europe, ìyẹn ni gáàsì wa. Ṣùgbọ́n àwa tá wà nílé, ǹjẹ́ a rí gáàsì lò dáadáa? Ibi ìrọ̀rùn dẹ̀ ni gáàsì bá dé, kò sí ìnira kankan bẹ́ẹ̀, petrol wọn, epo wọn, crude oil wọn, ìrọ̀rùn ló bá dé. Ó yẹ pé mi ò ní lọ́kàn àti rìn jìnnà lálẹ́ yìí ni, ìbá lọ sí filling station kí wá lọ ṣe fídíò fún wa ń bẹ̀. Lè bá tẹ bá mọ́tò tó pọ̀ jù lẹ máa pàdé mọ́tò méjì, kò possible kẹ́ ẹ bá mọ́tò mẹ́ta ní filling station, ó máa mọ́ lọ ni. Ẹ̀yin máa imagine wípé ṣé wọ́n ń lo epo ní ìlú yìí, and bàbá dẹ̀ ni wọ́n ń lo ọkọ̀, wọ́n ń lo ọkọ̀, gbogbo ilé wọ́n máa ẹ̀rí mọ́tò máa kún ni, òun náà lẹ́wọ̀n yẹn máa kún ni. Wọ́n máa bèèrè pé bí mo ṣe ń lo mọ́tò yìí, gbogbo àwọn tó wà ní gbogbo ilé tẹ̀ ń wò yìí kò sẹ́ni tó ní ọkọ̀, each family kò sí, gbogbo àwọn apartment kò sẹ́ni tó ní ọkọ̀, kò sí. Mo ti bèèrè lọ́wọ́ ní taxi gan rí pé báwo lẹ ṣe ń ra epo gan, torí ṣé ẹ̀ ń lo epo ni àbí ṣé wọ́n máa wá ń fìlè epo fún yín ní òru mọ́jú? Ló ní no, máa ń ṣe ń jáde yẹn náà ni, ètò bá nídìí epo wọn á dẹ̀ yà, but mi ò rí yín kẹ́tò kẹ́ra epo rí. Báwo lẹ̀yin ṣe ń ṣe epo titi yín? Ó yà èmi lẹ́nu o, èmi ò tí ì rí kán tó ra epo rí o, mi ò dẹ̀ gbọ́ rí pé fuel scarcity, mi ò dẹ̀ gbọ́ rí pé epo wọn ò rí epo tán o, and àwa ìjọba wa ló dẹ̀ fún wọn lépo. So báwo làwọn ṣe wá ṣe, system wo ni wọ́n wá lò? Olóńgbò ló ń lọ yìí.
system wo ni wọ́n wá lò tí wọ́n fi ń rí epo ń lò pàṣẹ lóòrèkóòrè. Ẹ jẹ́ kí n fi agbègbè yẹn hàn wá dáadáa. Àwọn èèyàn ló jókòó yìí o, ilẹ̀ dẹ̀ ti ṣú, àwọn ọmọ ni wọ̀nyẹn, kálukú a máa rìn kiri bí tó bá lè rìn dé ni. Ọkọ̀ lẹ́rí tó ń tòbọ̀ yẹn express ní bẹ́tìrì. Gbogbo ibi tẹ́ ẹ wò tí iná wà pínpínpín wọ̀nyẹn àdúgbò ni wọ̀nyẹn ó dẹ̀ jìnnà síbí o, bọ̀ tẹ́ bá ń wò báyìí ó má dàbí pé ó súnmọ́ yín ó dẹ̀ jìnnà gan. Gbogbo ibi tẹ́ ẹ wò wọ̀nyẹn ẹ̀rí olúkálukú àwọn ọmọ ló ń rìn lọ wọ̀nyẹn. Kò sí wípé ọmọ kan ó kéré ilẹ̀ ti ṣú, ọmọ kékeré kì í rìn lóru níbo ọmọ kékeré rìn lóru dáadáa. Ọmọ kékeré tó tí ì sùn kò ìwú kó sùn nìyẹn, ó máa bọ́ ọ̀ta á wà ń bí pẹ̀lú àwọn akẹgbẹ́ á máa ṣeré. Àwọn lẹ́ ń wò yẹn, àtàgbàlagbà àtọmọdé àtàrúgbó kálukú á dúró, máa dúró gbogbo báyìí tí wọ́n á dẹ̀ máa ṣeré ni. Ọkọ̀ lẹ́rí tó ń lọ wọ̀nyí bẹ́tìrì express nìyẹn, ọkọ̀ ni wọ̀nyẹn tí wọ́n ń lọ bẹ́tìrì ọkọ̀ ni wọ̀nyẹn, ọkọ̀ lẹ́ ń wò yẹn bẹ́tìrì. Iná nìyẹn, iná máa tàn ní débi tó ń lọ. Bó ṣe ń lọ yẹn dé ẹnu ọ̀nà ilé wọn. Kò sí pé wọ́n dé àárín ibì kan òkùnkùn wá kù wọn wá rí iná. Bó ṣe lọ dé igbó, ibi tó ti ní igbó, tó bá ti dé ibi tó ti ní igbó iná wà ńbẹ̀. Iná bó ṣe ń lọ yẹn látòkèrè tó ti ń bọ̀ yẹn ti rí, ká fi dé ibi tó ń lọ iná wà ńbẹ̀. Máa mọ́lẹ̀ kedere báyìí, wọ́n máa rí máa wo wájú báyìí, wájú ọkọ̀ wọ́n máa rí kedere báyìí, gbogbo ẹ̀ ni wọ́n máa rí. Ṣé bẹ́ẹ̀ ti rí? Ẹ jọ̀ọ́ báwo ni irú bí báyìí níbo ni ẹ̀yin bá wa wò níbo ni agbésùnmọ̀mí fẹ́ wá dúró sí? Gbóná fẹ́ wá dúró sí? Gbóná fẹ́ dúró sí tí wọ́n sọ pé kinní kan ló ṣe ẹlẹ́dẹ̀ ní pàkọ́? Gbóná fẹ́ dúró sí? Kò sí ṣáǹsì ẹ̀ ó nìyẹn. Àwọn agbésùnmọ̀mí á wá dúró sí express, wọ́n á dúró sáàárín ìlú, wọ́n á ti kúrò ní gbogbo inú igbó tí wọ́n wà, wọ́n á ti wá sí àdúgbò. Gbogbo bí ìtẹ̀rí tí wọ́n fà yìí mo máa wá síbí ṣe ìjẹta wọ́n fẹ́ gbin fúláwà sí báyẹn ti rí gbogbo ẹ̀gbẹ́ títì yìí kó ẹ̀ lè rí gbó ní ọ̀dọ̀ wọn. Ẹ ti rí yẹ̀pẹ̀ tí wọ́n yẹ̀pẹ̀ pé yẹ̀pẹ̀ wọ́n já síbí ni ó lè pé iná yẹn mú àwọn yẹ̀pẹ̀ tẹ́ ń wò yìí. Ẹ ti rí wọ́n máa wá gbin fúláwà. Ẹ ti rí ojú ṣíṣe ń bẹ̀rẹ̀ yẹn ní ilẹ̀ ń bẹ̀ yẹn, wọ́n máa wá gbin fúláwà gbogbo ẹ̀gbẹ́ yìí báyìí wọ́n máa gbin fúláwà sí. Ó lè pé irú fúláwà tó fẹ́ gbìn sí òní lọ ẹ ti rí irú fúláwà tó fẹ́ gbìn sí ni wọ́n ṣe máa gbìn sí lọ ráǹdì nìyẹn ní ẹ̀gbẹ́ títì tí kò sí lé ń bẹ̀ o, kò sí lé ń bẹ̀ orí fúláwà tó fẹ́ gbìn sí ni ẹ ti rí bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe máa tó sí lọ nìyẹn ní gbogbo ẹ̀gbẹ́ títì pátá. Wọ́n ti wá ṣe yẹ̀pẹ̀ ẹ̀ ní ẹ lè rí igbó pé ibì kan lẹ dé o, wọn ò tẹ̀ tí wàá kọ́ ilé sí o, ẹ wá rí igbó fúláwà kan ni wọ̀nyí bí ẹ ti rí. Kò síbi tẹ fẹ́ dé tẹ fẹ́ rí igbó òní ìṣe igbó leléyìí o, fúláwà ní o. Wọ́n dẹ̀ ti ró, wọ́n máa ró ni. Àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ kò lè kún láéláé, ẹ lè rí igbó kankan níbi kankan. Bí tó bá jẹ́ new site gan wọ́n máa ń ṣe pé ibí yìí o wọn ò tí ì kọ́, wọ́n sì fẹ́ kọ́ wà bọ́ wọn ò tí ì wá kọ́, wọn ò ní fílẹ̀, wọ́n máa wá nǹkan kan demarcate ẹ̀ tí wọ́n á fi ṣe fẹ́ǹsì sí òní lẹ́gbọ̀n lẹ́ ń wò yìí. Irú bí báyìí wọ́n ti gbé nǹkan tó fẹ́ kọ́ sí májà náà fẹ́ wá kọ́ síbí supermarket òní ẹ ti rí báyìí òun ni wọ́n ṣe, wọ́n á ti yàwòrán nǹkan tó fẹ́ kọ́ sí òun lẹ́ ń wò yìí. Space yẹn ẹ ti rí páànù yẹn wọ́n máa ṣe é sí lọ round àárín ibẹ̀ yẹn kò sí lé ń bẹ̀ kò tí ì sí kankan bẹ̀ bọ̀ wọn ò ní fílẹ̀, wọ́n ti demarcate wọ́n ti fi kinní irin àti nǹkan tó fẹ́ wá kọ́ síbẹ̀ wọ́n ti fi ṣe round. Wọ́n ti logo tó wà ń bẹ̀ yẹn logo majan yẹn ní logo yẹn ó ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Kò torí wọn ò ní fi àyè ẹ̀ sílẹ̀ wípé ibí yìí o wọ́n wá fi àyè ẹ̀ sílẹ̀ wípé wọ́n wá ń gba ibẹ̀ ń ṣe nǹkan burúkú àbí àwọn kan wá lọ ń ṣẹ̀bá síbẹ̀ àbí nǹkan kan wá ń gbabẹ̀ ń jáde náà wọn ò ní fi àyè ẹ̀ sílẹ̀
tẹ́nìyẹn gan bá ní lọ́kàn láti ṣe nǹkan burúkú ayé ò ní yọ fún torí kò sí ibi tó fẹ́ faraṣoko sí, kò sí ibi tó fẹ́ sá sí, gbogbo ilẹ̀ ni, kò sí pé irúgbó bí ìbáyìí bó ṣe gùn tó tí mo rìn dé lẹ́ẹ̀kan tí mo ti padà ó ti máa ń rìn lọ bẹ́ẹ̀ mo ti ń lọ sí ó gùn gbogbo ibi gádìn yìí ó gùn lọ ní straight bí mọ́tò wọ̀nyí ṣe ń lọ ní gádìn yìí gádìn tẹ̀ rárá ń wò yìí bó ṣe gùn lọ ní gbogbo àdúgbò yìí tó yẹ pé wájú àwọn apartment bóyá wọ́n ń kà ní o bóyá apartment bíi mẹ́wàá kò lè pé mẹ́wàá gan ẹ bá máa dé ọwọ́ ìsàlẹ̀ yẹn ẹ bá gádìn mi bẹ̀ irú ibi táwọn ọmọ ti ń gbá bọ́ọ̀lù yìí ni o ẹ bá máa dé ìsàlẹ̀ ẹ̀ yẹn ẹ bá mi kìkì ọgbọ́n ibi tẹ́ bá máa ka irú fíìdì tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù táwọn ọmọ ti ń gbá bọ́ọ̀lù tó wà ó máa tó bíi 4 kẹtó rin bíi ìjà ìsàlẹ̀ á tó 4 táwọn ọmọ àlẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan ni kíọ́sì àwọn security wà ti security bíi báyìí ó nìyẹn òun lélẹ̀ ẹ kì í zoom ẹ̀ security àwọn tó wà ń bí kíọ́sì ẹ̀ ní kíọ́sì security kan ní ṣe pé mo ti zoom ẹ̀ òun ní security wà nù ibẹ̀ yẹn bó ṣe wà yẹn so arú àwọn ètò wọ̀nyí tó yẹ kí àwọn adarí títí wa tó yẹ kí àwọn náà ṣe nìyẹn láti lè jẹ́ kí ọkàn ará ìlú balẹ̀ báwo ni ẹ̀yin á ṣe fọmọ sí ilé ìwé tí ẹ̀rù á ti máa bá ilé ìwé ìjọba ẹ wá wo àwọn ọmọ wọ̀nyẹn bá ipò wo ni kí àwọn ọmọ wọ̀nyẹn wà nínú igbó báyìí ẹ sì wo ibi tó mọ́lẹ̀ yìí gan báyìí tó bá di àsìkò kan bóyá bíi 1 àbí owó ti ń lọ bíi 2 ibi ìyá ti máa fúyẹ́ àwọn ọmọ á ti lọ máa sùn ẹ wá imagine níbi tó níná yìí gan ni o inú igbó tí ò wá sí iná kí wọ́n wá kó àwọn ọmọ primary 1 primary 2 primary school éèjì wo ni àwọn ọmọ primary school kí wọ́n wá kó wọn wọgbó lọ ẹjọ́ irú ayé wo wá nìyẹn inú gádì lẹ́ ń wò yìí o di flower ẹ lè rí ìdọ̀tí gan lè pẹ́ fẹ́ rí igbó ẹ ti rí inú gádì lẹ́ ń wò yìí ẹ ti rí kì í ṣe pé bóyá àdúgbò olówó ni o bá dẹ̀ fẹ́ wọ garden wàá sanwó wá ní wọ́n fi ń san owó àwọn tó ń túbẹ̀ ṣe ìjọba ló máa tún ṣe náà àwọn ò bá jẹ bisikíìtì ò bá jù sílẹ̀ àwọn tó fẹ́ kí ẹ àwọn tó fẹ́ ṣá àwọn tó fẹ́ gbà ti wà aṣẹ́gan ti ẹ̀ wà tó yẹ pé tó bá ń jẹ nǹkan tán lè jù sí ṣẹ́mọ̀ but ọmọdé ọ̀wà tó bá wù wọ́n wọ́n á jù dànù tó bá wù wọ́n wọ́n á jù sílẹ̀ ibi tó bá wù wọ́n ni wọ́n lè jù sí àwọn tó fẹ́ ṣe wọ́n ti wà àwọn tó fẹ́ túnṣe wọ́n ti wà tó jẹ́ wípé wọ́n ń san owó oṣù wọn déédéé tí wọ́n ń kọ́ọ̀tì gíráàsì tí wọ́n á bu omi rin wọ́n á rẹ́gbó wọ́n á gbá gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ ẹ̀ lè rí ìdọ̀tí níbì kan ibì kan ni mo sọ ò ní ṣe ti rí ẹ̀ lè rí ìdọ̀tí bí wọ́n ṣe máa ro gbogbo ẹ̀ nìyẹn bí wọ́n ṣe máa ro àdúgbò nọ́mà àdúgbò lélẹ́yìí o nọ́mà àdúgbò ó ti jẹ àwọn kan tí mo máa sọ fún wa nìyẹn pé ó ti jẹ́ àdúgbò gan ṣe mọ̀ pé títì ní ti àwọn tó ń gbé àdúgbò yìí tí wọ́n fẹ́ gbà títì àdúgbò ní o títì àdúgbò ní wọ́n ti ṣe ọ̀nà tí ẹlẹ́sẹ̀ fẹ́ gbà ibi ilẹ̀ ẹlẹ́sẹ̀ máa gbà ẹ̀pẹ́ títì ń kọjá mọ́tò ń kọjá báyà àfẹ̀gbẹ́ ká ìgbẹ́ èmi ń lọ ń tèmi ó ní ibi tẹ́sẹ̀ máa gbà ní ibi tí mọ́tò ń gbà nìyẹn ẹ lè rí mi lórí títì yẹn báyìí torí nígbà tí mo rí pé ibi yìí o ibi tẹ́sẹ̀ ń gbà ní mọ́tò ló ní títì kí wọn ò ṣe títì pé ẹsẹ̀ mọ́tò ló ní títì òun ní ẹsẹ̀ ní títí tẹ́ fi máa lọ òdì kejì tí mo ti sọ dání sí náà the same thing tó wà lódì kejì náà ló wà níbí gbogbo everywhere ní ti rí àdúgbò ní kì í ṣe ọ̀nà tí wọ́n ń gbà ń lọ bí iṣẹ́ àbí tí wọ́n ń gbà ẹtì express nísìnyí àdúgbò lélẹ́yìí pé mo fẹ́ jáde lẹ́nu ọ̀nà ilé mi àwọn tó ń gbé bí wọ́n fẹ́ jáde ó fẹ́ gbé mọ́tò jáde ó máa wọnú mọ́tò ẹ̀ á dẹ̀ gba títì máa lọ á dẹ̀ lọ gbàbẹ̀ jáde bóyá express ló fẹ́ jáde sí á dẹ̀ máa lọ ṣe ti rí bẹ́yẹn kì í ṣe pé o ti fẹ́ wá jáde lẹ́nu ọ̀nà ilé ẹ̀ o fẹ́ wá tẹ yẹ̀pẹ̀ o ò lè tẹ yẹ̀pẹ̀ gbogbo wájú ilé lẹ̀ ń wò yẹn wọ́n máa lẹ táìsì ẹ̀ ní ráǹdì yí gbogbo ilé po ráǹdì ni ṣe ti rí bó ṣe yẹ kí àwọn adarí wa bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn ṣùgbọ́n ilé ètò ẹ̀kọ́ fi ṣe bẹ́ẹ̀ àwọn wá máa kó owó yẹn wọ́n kó lọ sí ìlú bòmíì wọ́n náà wọ́n lọ invest síbẹ̀ inú ìlú tẹ́ ẹ ti rí owó yẹn ibẹ̀ ló yẹ kẹ́ ẹ invest sí kí ìdàgbàsókè lè dé bá ìlú yẹn
ṣùgbọ́n àwọn wọ́n máa wá kó owó yẹn jáde wọ́n á lọ máa fi tú àwọn ìlú tó tẹ̀ tó ìlú títí wá wọ́n á lọ máa fi tú ṣe ṣó dáa. Ìjọ́ wo wá ní ìlú tó ti bí ẹ̀yin tẹ́ ẹ ti kó owó yẹn jáde ọjọ́ wo ló fẹ́ develop? Òun ni ìlú yẹn ò fi develop. Òun ni ìlú yẹn ò fi develop. Òun rèé. Wọn ò ní góòdì, wọn ò ní epo, wọn ò ní nǹkan kan. Omi ni wọ́n ní. Ẹja ni wọ́n ń kó ní ìlú ẹja. Omi. Wọ́n máa ń èèyàn ní omi, wọ́n ní omi. Ṣáwa náà à ní omi ni. Wọ́n ò ní epo. Ṣùgbọ́n omi tí wọ́n ní yẹn, wọ́n ṣe ń rí owó yẹn, wọ́n dẹ̀ ń lò, wọ́n dẹ̀ fi ń develop inú ìlú. Wọ́n ń lò, wọ́n dẹ̀ fi ń develop inú ìlú. Ìlú dẹ̀ ń dàgbà sókè. Àwọn ọmọ lẹ́yìn wò yẹn tó fi kẹ̀kẹ́ ẹ̀ ń ṣeré. Ìlú dẹ̀ ń dàgbà sókè. Ó nìyẹn. Lálẹ́. Ní alẹ́, ọmọ ló fi kẹ̀kẹ́ ẹ̀ ń ṣeré yìí. Kò sẹ́ni tó fẹ́ mu, kò sí ìgbà tó bá orun bá kún á lọ sùn. Orun ò bá dẹ̀ kún, á wà ń bẹ̀ á máa ṣeré. Rẹ̀ ti rí. Ilẹ̀ ti ṣú o. Ṣé pé ilẹ̀ ṣẹ̀ mọ́ o. Bó jẹ́ ọ̀sán náà lẹ fẹ́ rìn bí gbogbo everywhere ṣe máa mọ́ kedere nìyẹn. Mo ní kí n fi bí ìlú ṣe máa ń rí, bí àdúgbò ṣe máa ń rí ní ọwọ́ alẹ́. Àdúgbò táwọn èèyàn ń gbé lélẹ̀ àti ìbọ́ sí títì o. Ìṣe títì gbalasa, títì gangan tí ẹ rí roundabout, kò sí roundabout kankan bí o. Tẹ́ bá wá dé ibi tí àwọn roundabout wà ńkọ́. Oríṣiríṣi àwọn àrà tán ti dá síbẹ̀. Ẹ lè rí ẹnu ẹṣin kó mi máa dà lẹ́nu ẹ̀. Oríṣiríṣi wọ́n á tan iná yellow, tan iná red, gbogbo á máa blink pim. Bó ṣe máa blink tílẹ̀ á fi mọ́ nìyẹn. Iná ló ń bá ń ṣiṣẹ́. Omi á máa dà báyìí láàrin roundabout. Lálẹ́ á máa dà different colour. Àdúgbò sì lélẹ́yìí. Àdúgbò bá dé àwọn ọ̀nà tí wàá ti yà tí oríṣiríṣi ọ̀nà pín lóríṣiríṣi nǹkan bí ẹ ṣe máa rí kedere náà nìyẹn. Màá rí ẹni tó ń bọ̀ lọ́ọ̀kan, ẹni tó ń bọ̀ lọ́ọ̀kan á rí mi. Ìbá bẹjú wẹ̀yìn màá rí ẹni tó wà lẹ́yìn mi. Ìbẹ̀rí bẹ́yìn àwọn tó ń lọ àwọn náà á rí mi. Ẹni tó wà ní ilé kẹrin lọ́hùn yẹn ṣẹ́yìn òní ti bí máa wò wàá máa rí ẹ̀ ríra yín. Níbo wá ni ẹnìkan fẹ́ wá pamọ́ sí tó náà fẹ́ wá máa wá gbéyàn tàbí tí ẹ̀rù á máa bà ẹ́ wàá fẹ́ jáde lẹ́nu ọ̀nà ilé ẹ̀ ò ní rí ẹni tó wà ń ta ẹ nínú òkùnkùn. Báwo ni ètò ààbò ṣe fẹ́ wà nírú ìlú bẹ́ẹ̀? Ó ń jáde lẹ́nu ọ̀nà báyìí o ò rẹ́ni tó wà wájú dì ẹ́ bóyá èèyàn tẹ̀ ń pè ẹ́ níta o dẹ̀ fẹ́ yọjú sí o ò rí o ò ní rí gan nínú òkùnkùn. Ẹ jọ̀ọ́ imagine kọ́lọ́run kó ṣàánú fún wa o. À á máa sọ fún wa o wípé Yorùbá jí má sùn o. Wọn ò tú ìlú yẹn ṣe o. Wọ́n bá ń tàn wá pé wọ́n ti yá owó, wọ́n ṣe coastal road, wọ́n ṣe kinní kan. Why tí wọ́n fi jẹ́ kí ibi tí ará ìlú ń gbé wọ́n ṣe kọ́kọ́ tú àárín ibi tára ìlú ń gbé àwọn èèyàn kan fìlì ẹ̀ wípé yes Elédùmarè ṣe ohun tó dá mi síbí. Kán tẹ̀ jẹ́ ká ará ìlú tẹ̀ fìlì ẹ̀ náà let the poor breathe. Ẹ jẹ́ káwọn ará ìlú náà tẹ̀ fìlì ẹ̀ wípé wọ́n àtẹ̀dúpẹ́ o. Wọ́n bá máa wá sọ̀rọ̀ pé kí ni achievement wa àwọn ni wọ́n ṣe coastal road. Ṣé coastal road yẹn bẹ̀ làwọn ará ìlú ń sùn? Èèyàn mélòó ló fẹ́ lọ gba coastal road yẹn kọjá? Àárín àdúgbò ní ẹ ṣe àdúgbò táwọn èèyàn ń gbé. Ẹ ṣe àdúgbò káwọn èèyàn máa ríra wọn báyìí, kán máa gbẹ́sẹ̀ sí títì báyìí, tó fẹ́ jáde kí wọ́n gbẹ́sẹ̀ sí títì báyìí, kán máa gbẹ́sẹ̀ sórí òkúta, kán máa kó sínú gọ́tà. Ilé tẹ̀yàn ń gbé ẹ̀dẹ̀ máa wo gọ́tà níwájú ẹ̀. Gọ́tà àti máa fi sí àwọn èèyàn nímú. Ibẹ̀ náà ni ṣọ́ọ̀bù tó ti ń ta oúnjẹ máa wà. Wọ́n á gbé ìrẹsì àti ẹ̀wà sórí pákó inú gọ́tà, wọ́n á dẹ̀ máa tà fáwọn èèyàn jẹ. Wọ́n náà àwọn èèyàn ń síkì. Báwo làwọn èèyàn ṣe ní síkì? Orí gọ́tà ìgbẹ́ ìtọ̀ oríṣiríṣi ó ń gba inú ẹ̀ òórùn. Wọ́n á dẹ̀ ṣọ ṣọ́ọ̀bù oúnjẹ sí lẹ́gbẹ̀ẹ́. Àwọn èèyàn á dẹ̀ wà, wọ́n á to ṣíà sórí gọ́tà, àwọn èèyàn á dẹ̀ máa ra oúnjẹ jẹ, wọ́n á dẹ̀ máa jẹ. Bólẹ̀ ti fojú rí gọ́tà ń bí bá ẹ̀ lè rí gọ́tà. Òkè tí òjò kì í rọ̀ ni. Ṣé wọ́n ń tọ̀ nínú ilé àwọn ilé tẹ̀ ń wò, ṣé wọ́n ń tọ̀ níbẹ̀ ni? Ṣé wọ́n ń yàgbẹ́ níbẹ̀ ni? Gbogbo ẹ̀ wọ́n ti ṣe underground ni. Tẹ́ ẹ lè rí ẹ rí sọ́kàwé. Bólẹ̀ ti fẹ́ rí sọ́kàwé. Ẹ lè fojú rí. Kí wọ́n tó kọ́, wọ́n ti ṣe ètò ló ń jẹ́ bẹ́ẹ̀. Ètò wọ́n ti ṣe ètò wọn yẹn. Mo ti ṣe fídíò mi tó ti ń kọ́ ilé. Mo ṣe fídíò mi tó ti kọ́ ilé dáadáa. Ilé yẹn tó ti wà ń bẹ̀ àti last year June ni wọ́n ti ń kọ́ sáìtì yẹn. Wọ́n ti gbẹ́ foundation. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti gbẹ́ foundation. Tí bá jáde lọ́la máa fi bẹ̀ hàn wá. Wọ́n ti gbẹ́ foundation, wọ́n ti wà ń bẹ̀ láti June. Kí ni wọ́n ń ṣe? Wọ́n máa kọ́kọ́ pàṣẹ gbogbo wáyà. Iná ni sọ́kẹ́ẹ̀tì
páìpù iná, sọ́kàwé, omi, gbogbo nǹkan tí wọ́n fẹ́ lò nílé yẹn pátá òun wọ́n kọ́kọ́ máa set underground. Nǹkan tó kọ́kọ́ máa ṣíwájú nìyẹn nínú ilé wọn kíkọ́. Wọ́n rush pé ó yá à ń to blọ́ọ̀kù, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa to. But sáìtì yẹn ọdún tó ń bọ̀ wọn ò tí lè parí ẹ̀. Wọ́n ń rọ́ gbogbo bí wọ́n tó bá fẹ́ tán fi kọ́. Wọ́n lè wà lẹ́nu ibi tẹ́rí tí wọ́n ti sẹ́ẹ̀tì 3 years wọ́n wà ń bẹ̀ wọ́n á máa kọ́. Ibi tí wọ́n bá ti kọ́ tán làwọn èèyàn á lọ gbà. Ibi tí wọ́n ti kọ́ tán yẹn wọ́n ò rush. Wọ́n máa sẹ́ẹ̀tì gbogbo ẹ̀, kò sí pé wọ́n kọ́ ilé tán ó dàwó omi rénù wọn lórí òkè villa yẹn 3-story building ó collapse, kò ṣẹlẹ̀ níbí rí. Mi ì tí gbọ́ rí pé any building kan ó collapse because àwọn kan tí wọ́n fẹ́ ṣe standard wọ́n ti ṣe, wọ́n ti sẹ́ẹ̀tì ẹ̀ láti ilẹ̀, foundation wọn dẹ̀ máa ń jì because wọ́n máa ń ṣe underground. Páàkì underground náà wà. Irú bí tí mo kọjú sí ìbá ìtẹ́ bá wò òun ní ilé ìbáyìí wọn ò lo páàkì ẹ̀ underground lẹ́ ń wò yìí. Ó ní underground. Páàkì wọn underground ni ẹ ti rí. Ṣó clear bẹ́ẹ̀ yẹn? Òun lẹ́ ń wò yẹn. Òun lẹ́ ń wò yẹn. Ṣé mo tẹ̀ rí mọ́tò ń bẹ̀ ṣá? Dàbẹ́ náà mi tẹ̀ rí dáadáa underground lẹ́ ń wò yìí. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn tó yẹ kẹ́yìn máa parọ́ nìyẹn? Underground lẹ́ ń wò yẹn. Ilé wọn máa ń ní underground. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? So wọ́n máa fọkàn balẹ̀ sẹ́ẹ̀tì ẹ̀ ni. Wọ́n á fọkàn balẹ̀ ṣe é kí wọ́n á ṣe pé wọ́n á kánjú àwọn á ṣe gbùrùgbùrù lẹ́yìn oṣù mẹ́fà wọn ni wọ́n ti kọ́lé tán níbo ọdún mẹ́ta wọn ò tí kọ́ estate wọ̀nyí tán ọdún mẹ́ta. June ni wọ́n ti bẹ̀rẹ̀. Ó wà níwájú ń bẹ̀ yẹn tó bá dọ̀la màá mo ti lọ ṣe fídíò ń bẹ̀ dáadáa ìjọba bá ti wo live show mi. Sáìtì tí wọ́n ń kọ́ wọn ò tí mọ ilé sí ọ̀nà ẹ̀ gbogbo àwọn step ọ̀nà wọn tẹ̀ ń wò wọ̀nyí ó ti wà ń bẹ̀ wọ́n ti dá ọ̀dà ẹ̀ gbogbo irú àwọn ibi tẹ́lẹ́sẹ̀ àgbà àwọn tó fẹ́ gbé bẹ́ẹ̀ ọ̀nà tó bá fẹ́ kọ́ ilé ọ̀nà ló máa kọ́kọ́ ń ṣe lẹ́yìn ìgbà tó bá ti set àwọn wáyà wọn yẹn wọ́n á wá la ọ̀nà tó wọ street kankan ọ̀nà tó fẹ́ gbà jáde ọ̀nà tó fẹ́ gbà wọlé wọ́n máa wá la ẹ kì í fa àdúgbò ìṣe àpẹẹrẹ fún wa wọ́n máa wá la àwọn ọ̀nà wọn yẹn sáìtì yẹn mo ṣe fídíò níbẹ̀ last week wọ́n ti là wọ́n ti da ọ̀dà ẹ̀ ṣùgbọ́n for example bírú bíi báyìí ṣe rí pé wọ́n là ẹgbẹ́ wọn là bọ́n ṣe là nìyẹn wọ́n là tó yẹ pé ìwọ tẹ́ ń jọ ń gbé ẹni mọ́tò tó ń bọ̀ yìí báyìí òkè tó yẹ pé tó fẹ́ yàwọ̀ ní ó máa yàwọ̀ bẹ̀ ṣe wọ́n ti sẹ́ olúkálùkù ti páàkì mọ́tò ẹ̀ òun nìyẹn irú àwọn ọ̀nà wọ̀nyí níbi tí wọn ò tí kọ́ ni o irú àwọn ọ̀nà wọ̀nyí tó yàwọ̀ wájú ilé oníkálukú wọ́n ti là sí inú ibi tí wọ́n kọ́ yẹn wọ́n ti là sílẹ̀ tó yẹ pé tó má kàn fẹ́ máa wá sẹ́ẹ̀tì blọ́ọ̀kù ẹ̀ akọ easy wọn akọ máa sẹ́ẹ̀tì blọ́ọ̀kù bọ́ wọn ò ní kọ́kọ́ sẹ́ẹ̀tì blọ́ọ̀kù wọn kọ́kọ́ la ọ̀nà àtọ́jú ẹlẹ́sẹ̀ àtọ́jú ẹni tó fẹ́ gbé mọ́tò tó fẹ́ gbé ibẹ̀ yẹn gbogbo ẹ̀ ni wọ́n kọ́kọ́ máa ṣe tán páìpù wáyà omi iná ní underground gbogbo ẹ̀ ni tó má kàn ti ń kọ́lé tán wọn kàn máa wá pass ẹ̀ from one step to second step wọn máa wá pass ẹ̀ títí tó máa fi dókè tán sọ́kàwé meter everybody gbogbo yẹn wọ́n ti set gbogbo wáyà how many rooms ló fẹ́ wà ní building kankan gbogbo wáyà ẹ̀ wọ́n ti set ẹ̀ underground ní gbogbo ẹ̀ lè wá kọ́lé tán kẹ́ wá rí wáyà ẹ̀ wá rí òpó iná no last year June ni mo sọ fún wa yìí o ni wọ́n ti bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn ní site yẹn ó wà ní wájú lọ́hùn ó wà wájú lọ́hùn okay ó yẹ pé building ìkànnì but ilé ìkọ́ ó wà wájú lọ́hùn tó yẹ pé àwọn tó ń gbé ibi gan bí àwọn fẹ́ sọdá lọ sí òdì kejì lọ́hùn wọ́n ti ń gba inú ẹ̀ because ojú ọ̀nà yẹn ti dán wọ́n ti da òkúta wọ́n ti da ọ̀dà sí wọ́n ti da òkúta ẹ̀ tó yẹ pé ó ti ṣe ń gbà níbi tí wọ́n ti kọ́ o wọ́n ti ń gba ibẹ̀ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ blọ́ọ̀kù ẹ̀ àwọn èèyàn ti ń gba ibẹ̀ torí wọ́n ti la ojú ọ̀nà ẹ̀ mọ́tò ti lè gba ibẹ̀ ọ̀kadà ti lè gba ibẹ̀ ẹlẹ́sẹ̀ ti lè gba ibẹ̀ nǹkan tó máa kọ́kọ́ ń ṣe nìyẹn ọ̀nà first before kó tó máa wá yọ block kó tó máa wá to block bó ṣe máa ń ṣe nìyẹn ṣe ti wá rí i pé ó yàtọ̀ gédégbé yàtọ̀ gédégbé sí tètè wa bàbá mi lè rí comment wọ́n ní sea light express road ó máa dé
ẹ ti ń lọ sí ibòmí, ẹ fẹ́ kúrò ní gbogbo agbègbè yìí, ẹ ti wá fẹ́ lọ já sí state míì. Iná tó lọ yẹn, express tó lọ yẹn, bó ṣe lọ máa kan state míì nìyẹn. Kò sí pé adáàrin ibì kan village ló wà ń bẹ̀, àbí adáàrin ibì kan oko ló wà ń bẹ̀. Iná tẹ̀ ń wò yìí bó ṣe máa lọ kan another state nìyẹn. State yẹn wá jẹ́ bí state kékeré, bí àwọn bí village wọn bẹ́ẹ̀ ṣe bá ṣe wà ń bì tá à ń wo iná tá à ń wo ra wa iná, bẹ́ẹ̀ náà ní village wọn tẹ́ bá dé village wọn. Lọ wọ inú oko wọn, bẹ́ẹ̀ iná ṣe débẹ̀ ní oko ni mo sọ o. Ọ̀nà tó lọ wọnú oko, the same ọ̀nà tá à ń wò yìí náà ló lọ wọnú oko wọn. Ṣé kí ló dé táwọn adarí wa ò lè ṣe bẹ́ẹ̀? Ondo state àwọn ló ní bitumen tí wọ́n fi ń kọ́ ilẹ̀, tí wọ́n fi ń ṣe ọ̀nà o. Ibẹ̀ lọ́nà òdẹ ti dáa jù. Níbo ni wọ́n ń kó àwọn àlùmọ́nì wa ń lọ? Kí ni wọ́n fi ń ṣe? Kí ni wọ́n fi àwọn àlùmọ́nì wa ń ṣe? Ṣé rí pé àwọn ọmọ òtẹ̀ ṣe bí ìgbà tó bá pé ilẹ̀ ti ṣú, àwọn tẹ̀ fẹ́ ná ní wọ́n ń lọlé. Wọ́n yìí ń play wọn lọ, wọ́n yìí ń ṣeré wọn látàgbàlagbà gan. Àwọn lẹ́yìn tí wọ́n dúró gògògò wọ̀nyí. Àwọn kan ló ń rìn lọ tán rìn bọ̀ yìí. Everywhere aago tó bá wù ẹ́, kò sí pé wọ́n ń sùn, wọn ò kú lọ school lọ́la weekend. Bọ́ lọ school lọ́la gan, wọn ń lọ school ní time kan. Ẹni tó bá ti lọ school láàárọ̀ ó yìí lè wà níbí kó máa gbá bọ́ọ̀lù. Life wọn very so simple. Kò sí gidigidi nínú ọ̀rọ̀ wọn. Ẹlòmíì ó ṣẹ̀ ń jí jáde báyìí. Ó ti ibiṣẹ́ dé láti 6, á relax, á sùn. Ó lè dago 12 kó ṣáná sí ọkọ̀ ẹ̀ kó gba ìgboro lọ. Ìgboro tí níbi ta ti wà ẹ̀ pé àdúgbò pẹ̀yàn iṣẹ́ ó fẹ́ wá sun ilé leléyìí o. Ṣé pé àárín tàbí pé òun gbé àárín àdúgbò, àárín ìgboro, ṣé pé ìgboro ti máa ń dùn ju pé ibi tẹ́ ẹ kọ́lé sí ẹ fẹ́ lọ sun ibẹ̀ bí ibẹ̀ ṣe rí níbi ibi tá a wà yìí o. Ẹ bá ti wá dé àárín ìgboro tí èrò ń lọ wìtìwìtì, ó ti wà o. Àdúgbò leléyìí o táwọn èèyàn ń gbé. Ó yàtọ̀ sí àwọn ibi tí supermarket, ọjà wà, ṣọ́ọ̀bù wà, ṣọ́ọ̀bù sí ń bí o ṣe fẹ́ rí. Àdúgbò táwọn èèyàn ń gbé leléyìí. Àdúgbò ní o. Tẹ́ bá wá dé àárín ìgboro, ẹ máa rò bóyá ẹ wà nínú bóyá ọjà ní kí n pè ní, èrò á máa lọ, èrò á máa bọ̀ ni. Títì ẹ máa cross sàn, ò lè à cross ibi tọ̀hún, à cross síbí tí ilẹ̀ fi máa mọ́ ni. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn pé a nílò láti kájí lójú oorun wa. Tán bá ń tọ̀ wá pé wọ́n ń tún ìlú ṣe, tán bá ń tún ìlú ṣe bó ṣe yẹ kí àwa náà ṣe rí lélẹ̀. Wọ́n ń tún ṣe, ajìyẹ ńlágùn, ìyẹn ni ò jẹ́ kí wọ́n mọ̀. Ní ará ìlú ò níná ni wọ́n ń lo sólà. Sólà wo lẹ rí níbí? Bó lẹ ti rí sólà báyìí? Mi ìfojú mi rí jẹnẹrétọ̀ rí nínú ìlú yìí. Jẹnẹrétọ̀ mi ìfojú mi rí. Kí ni wọ́n fi ṣe? Ta ló fẹ́ rà á? Ṣé ẹ̀yin á ní iná báyìí? Á ti ní ò fẹ́ tan jẹnẹrétọ̀, bó ló fẹ́ tàn sí? Kí ló fẹ́ fi ṣe? Kò sí nǹkan tó fẹ́ fi ṣe.